ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú ìpínlẹ̀ Èkó tí ó ti ń sáré láti dí gómìnà ìpínlẹ̀ Èkó látọdún 2023 ìyẹn Abdulazeez Adédìran, ẹni tí gbogbo ayé mọ̀ sí Jandor, òun náà máa ti padà juwọ́ sílẹ̀. Ó ti jáwọ́ kúrò nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó lẹ́yìn tó ti fi owó tabua ìyẹn 50 mílíọ̀nù náírà tí ó ti lọ fi gba fọ́ọ̀mù 50 mílíọ̀nù náírà láti di gómìnà ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé ìdí tí Abdulazeez Adédìran tí gbogbo ayé mọ̀ sí Jandor tó fi jáwọ́ kúrò nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó ti nínú ẹgbẹ́ òṣèlú APC ó ti hàn síta báyìí o. Ìròyìn ọ̀hún sì ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ìlàmú wa fún yín nínú ìròyìn tí a fẹ́ kà yìí. Ẹ rántí wípé nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó ní Jandor ló ti díje du ipò gómìnà lọ́dún 2023, ṣùgbọ́n tó jẹ́ pé gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú ó fẹ̀yìn ẹ̀ janlẹ̀, tó sì jẹ́ pé kàyéfì ńlá ló jẹ́ nígbà tí ó di ọdún tó kọjá tí Jandor tí ó mà kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó ti fẹnu burúkú tó ti fi bàjẹ́ tẹ́lẹ̀. Tó bẹ́ẹ̀ ló jẹ́ pé Jandor kò ti dúró ṣeré eléyìí o, ó kéde wípé òun yóò díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. ṣáà pẹ̀lú básìkò ṣe tó láti yan àwọn olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, níṣẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó èyí tó ń pè ní Government Advisory Council GAC wọ́n fẹ̀jẹ̀ lu igbákejì gómìnà Babájídé Sanwó-Olú, Ọbáfẹ́mi Abdulkadir Hamzat, pé òun gan ni yóò di gómìnà lẹ́yìn Sanwó-Olú. Eléyìí gan ni la sì gbọ́ pé ó dùn Jandor gidigidi, ṣùgbọ́n lẹ́yìn ilé Jandor má tún lọ fi 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà ó lọ fi gba fọ́ọ̀mù láti díje du ipò gómìnà. Ó ní gbogbo àwọn àgbẹ̀gbẹ́ bá ṣe fi òǹtẹ̀ lu Hamzat kò kan òun náà yóò díje du ipò. Ṣùgbọ́n lẹ́yìn tí Jandor tó ti gba fọ́ọ̀mù yìí, ọjọ́ kejì ti ṣe ọjọ́ tó bọ̀ ti ṣe tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà náà yìí, ètò jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹrin, the 30th of April 2026, ní Jandor padà kéde wípé òun ti juwọ́ sílẹ̀ kúrò fún nínú ìdíje fún ipò gómìnà. Òun náà sì ti fi òǹtẹ̀ lu Ọbáfẹ́mi Hamzat. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé òun ti gba nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ bàbá àti olórí àwọn sọ àti gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ wípé Hamzat ìní àwọn yàn láàyò òun sì ní kí gbogbo àwọn tẹ̀lé. Ṣáà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn àgbààgbà ẹgbẹ́ kan ní wọ́n gba Jandor nímọ̀ràn pé bí ò bá jáwọ́ bí ẹni tí ó ń rí Tinubu àti àwọn àgbààgbà ẹgbẹ́ fẹ́ ni, àti pé ilé ìṣàbẹ̀ àkóbá fún ìrìn àjò ẹ̀ nídìí òṣèlú lọ́jọ́ iwájú, nítorí pé àwọn àgbààgbà ẹgbẹ́ wọn ní fẹ́ fọkàn tán, wọn yóò rí bí ẹni tí ò bọ̀wọ̀ fún àwọn àgbà ẹgbẹ́. Ìdí èyí la sì gbọ́ pé ó jẹ́ kí Jandor kó juwọ́ sílẹ̀ fún Ọbáfẹ́mi Hamzat lẹ́yìn tó ti fi 50 mílíọ̀nù náírà gba fọ́ọ̀mù tán.